fẹ́ lọ́lọ́run yàn Wàsíà ò sí ìfọ̀bá mi adé orí ọ̀kìn tẹ̀wò yẹn ìmọ̀ yìí sẹ́gbẹ́ gbogbo ẹ̀yẹ bàbá ìyẹn sì ti dára bá ò bá ń ka ó làdígé ńlá ajá ìjẹ́ tán nínú oúnjẹ ìhùn mi àmúṣẹ́mi gbogbo ayé bàbá tí mo ní tí mo fi ń fọ́n bò rẹpẹtẹ ṣé ikú bára mọ́. owó ló ní ló fi ń yangàn bíntì nínú tiwa ipò ló ní ló fi ń sakọ. Ya shi hanna fadilat shaykh Alhaji Ibrahim da Yasir Kaula baban Kaula ya salam ya shehu welcome sir ya shehu Muhammadu Abdullah dalika barahama wa barahama Abdullah asa Muhammad man raha shayana Ibrahim faqad raha Muhammada wa man shamiya qawlahu lam yakun umuyan abadan man raha shay'i Ibrahim faqad raha Muhammada wa man shamiya qawlahu lam yakun umuyan abadan ya sheikh mo ti rẹ́ni gbójúlé mo ti rẹ́ni fẹ̀yìntì bàràmù ní bàbá. Mo mẹ́ni ẹ̀ náà. Wọ́n ní bàbá tó pẹ̀jọ́ bẹ́ẹ̀ ni ọkàn bá lóhùn wọ́n fọwọ́ kan bí pípa òjò ṣe ìbáramu ní àsìkò bẹ́ẹ̀. Èrè àsálàtù. Mo ti rẹ́ ní gbójúlẹ̀, mo ti rẹ́ ní fẹ̀yìntì. Àtẹ̀mí náà. Wọ́n ní bàbá ní pẹ̀jọ́ bẹ́ẹ̀ ni ọkàn bá lóhùn wọ́n fọwọ́ kan bí pípa òjò ṣe ìbáramu ní àsìkò bẹ́ẹ̀. Ìyá ṣe jàǹgbálá kùkú jàǹgbálá kùkú. Sọyán bàbá sọ kèrègbè bàbá dó ẹni bá gbà fún Bàrámọ̀ ọmọ Abdullahi ó ní ẹ ti gbà fún Muhammad ọmọ Abdullahi ẹni tó bá tẹ̀lé Bàrámọ̀ ọmọ Aisha ó ní ẹ ti tẹ̀lé Muhammad ọkọ Aisha ojú tó bá ti rí Bàrámọ̀ ọmọ Abdullahi ojú yẹn ò ní fọ́ láéláé ó dá mi lójú etí tó bá gbọ́rọ̀ Bàrámọ̀ ọmọ Aisha etí yẹn ò ní di láéláé mo fọwọ́ sọ̀yà ọmọ Mẹ́dínà. Mo ti rẹ́ ní gbójúlẹ̀ mo ti rẹ́ ní gbẹ̀yìn mo ní bàbá ní gbẹ́jọ́ bẹ́ẹ̀ ni ọkàn bá lóhùn wọ́n fọwọ́ kan bí. Wàláyì ojúṣe Bàrámọ̀ ní àsìkò fẹ́. Ló fi jẹ́ pé Bàrámọ̀ níyàn ṣe ni bàbá kan tí mo yàn láàyò. Bàrámọ̀ níyàn sì lè Kaula. Bàbá ń dúkà. Bàbá Mutu mu. Nuru le faido. Kutubule akitabi. Sheyi Bàrámọ̀ nuru le aniwari. Bàbá Kaula fáwọn nuri. Fọ́kọjá Baruti. Sheikh Bàrámọ̀ fọ́kàn Malakuti. Bàbá tó dùn bí oyin. Bàbá tí mo tẹ̀lé láyé mi ń tòrò. Ṣé oyin sáyìjà ọ̀dọ́là lójú ẹ fún mi? Bàbá wa lámúlé.
Awashi mispa okulubu. Barahama ni asile kaola ke. Barahama ni asile kaola. Akorede jagun o. Barahama ni asile kaola ke. Pẹ̀lú ṣé àná hawa iskilu suka. Barahama ni asile kaola ke. Barahama ni asile kaola. Barahama ni ase ni bàbá kan tí mo yàn láàyò. Barahama ni asile kaola. Ìsìlámù wá Ṣéhù Tìjàní ló mú tọ̀ríkọ̀ wá Bàráhàmù ló mú fáìdọ̀ wá kí ló tún kù tán fẹ́ mú wá kí ló tún kù tán fẹ́ mú wá Ṣéhù Ibrahim برهام أنت أحب الناس عندي يا سيد شيخ إبراهيم وأنت منى قلبي وغاية رغبتي وأنت أحب الناس عندي يا سيد مولانا شارع إبراهيم فهو منى قلبي أنت سر أنت نور أنت شمس شيخ إبراهيم منى قلبي شيخ إبراهيم جنبنا كوبان له سير الأسرار شيخ إبراهيم بن عبد الله نياسي سير الأسرار أنت منى قلبي وغاية بطن ما لي نور إلا بنور محمد ما لي نور إلا بنور شيخ إبراهيم بن عبد الله ونور جميع العالمين لا إله إلا الله شيخ إبراهيم نياسي 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 لا إله إلا الله شيخ إبراهيم
الله 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 يا الله لقد طلع الهلال هلال طه لقد طلع الهلال هلال طه فيا بشرى وواها ثم واه الله 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 يا الله 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 يا الله اللهم صل على سيدنا محمد الفاتح الماء أغلق والخاتم الماء سبك ناصر لك بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره وامتدار العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. يا أئمة الشيخ اخضر لنا بهذا المهدر فلتعطفي بالنصرة تأتي لنا بالسفر آمين. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run àti kẹ́ àti ìgẹ̀ kó máa bá sayyidil wujud nabiyina Muhammad sallallahu alayhi wa sallam. Olúwa bá wa ṣàlékún yọ́nú rẹ̀ fún manba'u sa'ada kutubul makitume Sheikh Ahmad bin Muhammad Tijani. Ọlọ́run bá wa ṣàlékún yọ́nú rẹ̀ fún àpèránṣẹ́ àgbà oríire ayé àti tọ̀run Maulana Sheikh Alhaj Ibrahim Inyas radiyallahu ta'ala anhu as-Senegali al-Kaolahi wa qalam faidati as-Sheikh Sayyidi Ali Yusisi wa sayyidi wa murabbi munkizi min jahalati Sheikh Alhaj Isa Arhullah al-Akmatul Baligh wa nabi amin. Díẹ̀ nínú ìtàn ìgbésí ayé Maulana Sheikh Alhaj Ibrahim Inyas. Àbí bàbá wa Sheikh Ibrahim ní ọjọ́ Thursday tí a mọ̀ sí ọjọ́ Àlàmísì ní October 17, 1900 lẹ́yìn ìrun àlásàrì ìrun ìrọ̀lẹ́ ní oṣù ojú ọ̀run ń jẹ́nu àwẹ̀ arúgbó tá a mọ̀ sí Rajab ọjọ́ 15 rẹ̀. Bàbá sì sípò padà ní 1975 tí ń já sí pé Sheikh Ibrahim lò 75 years láyé. Bàbá bí ọmọ 75 láyé, bẹ́ẹ̀ sì ni tírà tí bàbá fọwọ́ ara wọn kọ láyé 75 ni. Abíṣẹ́hù sí ìlú kan tí a ń pè bẹ̀ ní Toiba Inyas. Ìlú tá ń pè ní Toiba Inyas yìí, ibẹ̀ ni a fi orí Sheikh Ibrahim sọlẹ̀ sí. Sheikh Abdullahi ni orúkọ bàbá tó bí wọn, tí ìyá wọn sì ń jẹ́ Aisha. Ìyá wa Aisha yìí ìgbà tí ó ní oyún Sheikh Ibrahim, oríṣiríṣi ló ṣẹlẹ̀ lásìkò náà tí ìyá náà ní oyún Sheikh Ibrahim tó ṣẹlẹ̀ sí ìyá yìí. Ìyá wa Aisha yìí inú tí wọ́n rí lásìkò tí wọ́n lóyún Sheikh Ibrahim, wọ́n ní ó dà bí ìgbà táwọn jókòó lórí àpò kan. Àpò yẹn dà gẹ́gẹ́ bí báàgì tí wọ́n dì kalẹ̀. Maulana Sheikhuna Ibrahim Inyas wọn ì tí ì dáyé nígbà náà, ìyá yìí lóyún wọn sínú. Ìyá yìí ní àwọn wá rí i pé òṣùpá ó pín sí méjì lókè. Òṣùpá tó pín sí méjì yìí ó wá bọ́ọ̀lù àwọn lórí lójú àlá, gẹ́gẹ́ bí obìnrin rere lọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀. Ó pe ọkọ rẹ̀ Maulana Sheikh Alhaji Abdullahi, ó ṣàlàyé bí àlá yẹn ti rí fún Sheikh Abdullahi. Sheikh Abdullahi ní àlá tó lá yìí àlá ńlá ni, ọmọ tó lóyún ẹ̀ sínú yìí ọmọ ńlá ni, àmì ni
tí ó kárí ayé Maulana Sheikh Abdullahi wọ́n wá sí ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún ìyá wa Aisha ipe àlátọ́lá yìí kò sì gbọdọ̀ sọ fún ẹ̀dá Ọlọ́run kan. Ìyá yìí sì fi ọ̀rọ̀ yìí paná, ó fi ọ̀rọ̀ yìí pamọ́ sínú lóòótọ́. Irú ìran wo ni Maulana Sheikh Ibrahim? Agboolé onímímọ̀ la bí Maulana Sheikh Alhaji Ibrahim sí. Wàlíyé Ọlọ́run sì ni àwọn bàbá wọn, kódà àti àwọn bàbá ńlá wọn pẹ̀lú. Gẹ́gẹ́ bí mo ti wí síwájú, Sheikh Abdullahi lórúkọ bàbá wọn. Sheikh Alhaji Abdullahi yìí òun jẹ́ ọmọ Muhammad gangan jẹ́ ọmọ Mundimba ń jẹ́ ọmọ Abubakar ń jẹ́ ọmọ Al-Amin ń jẹ́ ọmọ Muhammad Samba ń jẹ́ ọmọ Muhammad Rido. Maulana Sheikh Ibrahim bíbí tá a bí bàbá tó bí Sheikh Ibrahim ní tí ń ṣe Alhaji Abdullahi. A bí Alhaji Abdullahi gangan sí ìlú kan tá à ń pè ibẹ̀ ní Bẹ̀hí tí ń ṣe orílẹ̀-èdè Senegal. Àmọ́ ibi tó gbajúmọ̀ jù tí gbogbo èèyàn fi lè mọ ibi tá à ń pè ní Bẹ̀hí yìí iná là ń pè bẹ̀ ní Dialof, orílẹ̀-èdè Senegal náà ni. Bàbá tó bí Sheikh Ibrahim gangan tá à ń pè ní Sheikh Abdullahi yìí, Muhammad lórúkọ bàbá tó bí àwọn. Bàbá tó bí Sheikh Abdullahi yìí Lárúbáwá ni, kìí ṣe aláwọ̀ dúdú. Náà ni bàbá tá ń pè ní Muhammad yìí. Muridi Maulana Sheikh Ahmad Tijani gangan ni wọ́n, tí ń jásí pé ọmọ akéwù Sheikh Tijani gangan direct tí ò sí àlàfo kankan láàrin wọn. Iná ni bàbá tá ń pè ní Muhammad yìí. Bàbá Maulana Sheikh Alhaji Ibrahim Inyas As-Senegali Al-Kaulahi radiyallahu ta'ala anhu. Ní ọjọ́ kan Sheikh Ahmad Tijani wọ́n sọ pé ẹnìkan bọ̀ wá nígbẹ̀yìn táwọn bá lọ tán Sahibul Faida ni ó máa jẹ́, ṣùgbọ́n nínú aláwọ̀ dúdú ni o. Tí gbogbo àná la sì mọ̀ pé Lárúbáwá ni Sheikh Tijani. Bàbá Sheikh Tijani radiyallahu ta'ala anhu Kutubul Maktumi. Bàbá lẹni tó bá gbà fún Sahibul Faida yìí ó ti ṣe ríire ayé àtọ̀run, kódà yóò wọ àlìjánná Ọlọ́run ọba. Ìgbà tí bàbá wa Sheikh Muhammad gbọ́ lẹ́nu àfáà rẹ̀, ìyẹn Kutubul Maktumi Sheikh Ahmad Tijani radiyallahu anhu, bàbá wa bẹ̀rẹ̀ sí bẹ́lọ́hùn, bàbá wa Muhammad yìí bẹ̀rẹ̀ sí bẹ́lọ́hùn. Ó wá wọ kálúwà tá ń pè ní ilé àdúrà, ó bẹ̀rẹ̀ sí sàdúrà. Bàbá yìí wá sa Al-Quran Al-Azim, ó sa 4,000, wọ́n sa 1,000 sí erigun kọ̀ọ̀kan, tí ń já sí pé erigun mẹ́rẹ̀ẹ̀rin ayé ni wọ́n sa ẹgbẹ̀rún kọ̀ọ̀kan sí, tí ń fi ń jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin. Bàbá wa Muhammad yìí ìgbà tó parí àdúrà yìí, nígbà tí Sheikh Tijani fi ojú kàn án, àtinúmọ̀ràn Kutubul Maktumi Abul Abbas Sheikh Ahmad Tijani, bàbá Sheikh Tijani ti mọ̀ pé àdúrà rẹ̀ ti gbà. Sheikh Tijani wo ojú ẹ̀, bàbá ní àdúrà rẹ̀ ti gbà, ṣùgbọ́n o àwọn oníjọ jòkó sínú ìlú yìí. Bàbá Sheikh Tijani kí bàbá tá ń pè ní Muhammad yìí, tí ń ṣe bàbá Sheikh Ibrahim, wọ́n ní kó rìnrìn àjò. Ó wá ṣe ìrìn àjò gẹ́gẹ́ bí àṣẹ àfáà rẹ̀. Ṣé mùrídí tí bá ti ń tẹ̀lé àṣẹ ṣéèkù rẹ̀, ọmọ kéwú tí bá ń tẹ̀lé àṣẹ àfáà rẹ̀, ọmọ aṣẹ́ tí bá ń tẹ̀lé àṣẹ ọ̀gá rẹ̀, bí ó ti jẹ́ àti bọ́rọ̀ rẹ̀ ó sì dá sí iná ní fi ń béèrè. Ọ̀rọ̀ Sheikh Ibrahim ni bàbá ní malikihu nafsaka fala tudabbir vakon kamayyiti dawa amatukhbir. Bàbá tá ń pè ní Muhammad yìí ó ṣèrìn àjò gẹ́gẹ́ bí àṣẹ Sheikh Tijani. Àkọ́kọ́ bí jẹ́ kọ́kọ́ lọ láyé ń gbòkó ní Fas, ó lọ sí Libya yìí ọlọ́dún méjì níbẹ̀. Láti bẹ̀
wọ́n tún ṣèrìn àjò wọ́n lọ sí Niger. Ní Niger yìí wọ́n lò ọdún kan níbẹ̀. Láti bẹ̀ bàbá tá ń wí yìí ó tún lọ sí Mali. Nígbà tí wọ́n kú ní Mali wọ́n ṣe wá darí sí Senegal. Gbogbo ìrìn àjò tí bàbá tá ń pè ní Muhammad yìí ti ń ṣe bọ̀ láyé tó fi tẹ̀lé àṣẹ Ọlọ́run àtàṣẹ ànábì àti àṣẹ Kutubul Maktum Sheikh Ahmed Tijani. Gbogbo ìrìn àjò tí bàbá tá ń pè ní Muhammad yìí ti ń ṣe bọ̀ kò níyàwó kan rí, kò fẹ́yàwó bì kankan. Sáàsì mọ̀ pé Lárúbáwá ni bàbá yìí aláwọ̀ funfun ni. Ìgbà tí ó fẹ́yàwó ilẹ̀ Senegal ló ti fẹ́yàwó. Ìyàwó tó fẹ́ aláwọ̀ dúdú ni. Wọ́n ń pe orúkọ ìyá náà ní Sayyida Khadijatu. Bàbá Maulana Sheikh Ibrahim radiyallahu ta'ala anhu. Ìtàn wọn tún tẹ̀síwájú báyìí pé Sayyida Khadija yìí tí ń ṣe ìyá bàbá Sheikh Ibrahim yìí ọmọ mẹ́ta ló bí, ọkùnrin sì ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí ọkùnrin ni wọ́n jẹ́. Àkọ́bí àtẹlẹ́ẹ̀kejì wọ́n tètè kú púpọ̀, wọn ò sábì amaláyé tí wọ́n fi fayé lẹ̀ lọ. Àmẹ́lẹ̀kẹta wọn ní jẹ́ Alhaji Abdullahi tó bí Sheikh Ibrahim gangan, òun sábì amaláyé ló fi bí Sheikh Ibrahim. Nana Khadijatu yìí òun ló bí Haji Abdullahi gangan, torí pé Haji Abdullahi gangan làbí kányà àwọn ọmọ tó bí. Òun nìkan náà ló sì ṣẹ́kù tó sábì amánú àwọn ọmọ rẹ̀. Gbogbo àwọn ọmọ ìyá náà àwọ̀ ìyá yìí ni wọ́n mú, wọn ò mú àwọ̀ bàbá wọn. Ṣé gbàgbé ipa ní Lárúbáwá ni bàbá tó bí wọn tí ìyá wọn ń ṣe aláwọ̀ dúdú. Alhaji Abdullahi tó ṣẹ́kù yìí àwọ̀ ìyá rẹ̀ lòun náà mú. Àwọ̀ ìyá tí ń jẹ́ Khadijatu yìí Haji Abdullahi mú, gbàtà Haji Abdullahi náà máa bímọ, àwọn náà wá mú àwọ̀ ìyá bàbá wọn. Ìdí tí Maulana Sheikh Ibrahim tí wọ́n fi jẹ́ aláwọ̀ dúdú lélẹ́yìí. Maulana Sheikh Alhaji Ibrahim Inyas òun gangan ni Sahibul Faida tí Sheikh Tijani wí fún wa. Ipe ká máa retí ìpinnu aláwọ̀ dúdú sì ni yóò ti wá. Àṣẹ Ọlọ́run ṣẹ, àṣẹ ànábì ṣẹ, àṣẹ Kutubul Maktum Sheikh Tijani ọṣẹ. Ìwọ tó ń gbọ́ kẹsẹ̀tì yìí báyìí, tó ń gbọ́ lọ́wọ́ báyìí, bọ́ jẹ́ nínú mọ́tò ni àbí nínú ọ́fíìsì ló wà tó ti ń gbọ́ kẹsẹ̀tì yìí, àbí nínú ilé, àbí ìwọ tó ń rí wò lójú àwòrán rẹ lọ́wọ́ báyìí, àmọ́ kíra wa kú oríire. Bàbá ta sọ̀rọ̀ rẹ̀ gangan, òun gangan ló ṣàdéhùn oríire fún gbogbo ẹni tó bá rí òun, abẹ́ni tó bá gbọ́ ohùn òun, abẹ́ni tí bá ń fẹ́ràn òun. Sheikh Ibrahim gangan ló ní wa man yuhibbuni wa man yarani dhil jannatil khuldi bila buhtani id annani khalifatu Tijani mawhibatun min Ahmadil Adinani man shaka fi dha fa'ara wa yasma'u min aythu la yara al-fata wa yasma'u. Sheikh Ibrahim bàbá ni mo kí ọ kú oríire, ìwọ tó bá ń fẹ́ràn mi tó sì rí mi àbọ̀ ń gbọ́hùn mi, ọ wà lè jẹ́ náà Ọlọ́run ọba. Bí wọn náà ti ń gbọ́ kísẹ́ẹ̀tì yìí ní gbogbo àyètọ́ wà tó ti ń gbọ́ kísẹ́ẹ̀tì yìí, bọ́jẹ́ nínú mọ́tò ni, bọ́jẹ́ nínú ilé ni, bọ́jẹ́ nínú ọ́fíìsì ni, àbí ìwọ tó bá ń rí ìwò lọ́wọ́ báyìí, èmi àti ẹ lájọ sóríire yìí jù. Máa dàníyàn, ìyẹn máa béèrè oore láàyè oore ni. Dàníyàn, béèrè níwájú Ọlọ́run tó bá fẹ́ lórúkọ Sheikh Ibrahim. Àwọn ẹ̀ka ti béèrè lórúkọ Sheikh Ibrahim tọ́lọ́run ti bí abùkátà wọn. Maulana Sheikh Ibrahim radiyallahu ta'ala anhu òun gangan ṣàdéhùn fún wa pé tíyẹn bá rí fọ́tò òun lásán àdúrà rẹ̀ ti gbà. Fasuratu Ibrahim tabqa tadhakura idha abalil maulal ula wa tafakhura
mata dafanuni fi turabi tahaddathu laqad kana yanwi al-khayra law kana makthira. ọ̀rọ̀ Sheikh Ibrahim là ń bára wa sọ yìí, ìtàn ìgbésí ayé Sheikh Ibrahim là ń sọ fúnra wa yìí. Salli ala Muhammadi wa sayyidi sadatihi nabi
bàbá wa Maulana Sheikh Ibrahim wọ́n bímọ tọ́pọ̀, wọ́n bímọ ọkùnrin tọ́pọ̀, wọ́n sì bímọ obìnrin tọ́pọ̀. àmọ́ alladina ashu bada mauti Sheikh Islam Alhaji Ibrahim Niass, àwọn tó ṣẹ́kù tàríkà ní ẹni èjì nínú ọmọ Sheikh Ibrahim 75 ni wọ́n nígbà tí Sheikh sí wọ ọ̀sẹ̀ tán. ọkùnrin ń jẹ́ 37, obìnrin sì ń jẹ́ 38. ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ orúkọ àwọn ọmọkùnrin, tá bá kà àwọn ọmọkùnrin tán ká tún wá gbọ́ orúkọ àwọn ọmọbìnrin. Maulana Sheikh Ibrahim, ọmọkùnrin wọn àkọ́kọ́ Sheikh Abdullahi ní jẹ́. Sheikh Ahmad Dem, bàbá Sheikh Ahmad Dem yìí òun àti Yafatu ti ń ṣe àkọ́bí ọmọ fún Sheikh Ibrahim, ọmọ ìyá kan náà ni wọ́n. Sheikh Abdul Malik, Sheikh Ahmad Tijani, Sheikh Naziru, Sheikh Abdullahi méjì ní bẹ́ẹ̀ ní ọmọ Sheikh Ibrahim. Sheikh Muhammad Mujtaba, Muhammad Manzur, Muhammad Mahi, Muhammad Hadi, Muhammad Amin, Muhammad Makiyu, Muhammad Mamun. Muhammad Mamun yìí Ọlọ́run kẹ́ púpọ̀, ó lówó púpọ̀ náà ọmọ Sheikh Ibrahim. ní nǹkan bíi 2004 gbogbo orílẹ̀-èdè Niger, Muhammad Mamun yọ sàká fún wọn wípé oúnjẹ tí wọ́n jẹ láàrin ọdún kan òun gbé gbogbo tí ń jẹ́ orílẹ̀-èdè Niger, ó sì ṣe bẹ́ẹ̀ níbi tí dúkìá rẹ̀ pọ̀ dé. bíbí inú Sheikh Ibrahim náà ni. bàbá wa Sheikh Akibu yìí náà ìyá kan náà lọ́jọ́ bí àwọn àti ìyá wa Yafatu. Sheikh Muhammad Muntaka, Muhammad Arabiyu, Muhammad Mukhtaru, Muhammad Nasiru, Muhammad Mahadiyu, Muhammad Quraish, Muhammad Shafi'iyu, Muhammad Mahmud, Muhammad Khalifa. Sheikh Muhammad Khalifa yìí ní 1957 tí ẹ̀gbọ́n Sheikh Ibrahim tó rólé fún bàbá wọn nígbà tó kú, iná ni Sheikh Ibrahim bí Muhammad Khalifa tí wọ́n sì sọ ọmọ wọn kan ní Muhammad Khalifa. ẹ̀mí Sheikh mọ́ púpọ̀, gbogbo àná la mọ àkọọ́lẹ̀ taari nípa Muhammad Khalifa tó jẹ́ ẹ̀gbọ́n Sheikh Ibrahim, nítorí kí àṣẹ Ọlọ́run ó lè ṣẹ lérí tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Sheikh Ibrahim. àmọ́ gẹ́gẹ́ bá ti mọ Sheikh sí pé kariman Safiyul qalbi la ba'sa qawluhu, bàbá tí ò ní kínníkínní ìṣẹ́jú kan lẹ́mìí, kínníkínní sẹ́kọ̀nsì kan ò sí lẹ́mìí Sheikh Ibrahim. jawadun sakhiyun la yubali bi mur'idi. gẹ́gẹ́ bí ti ń ka orúkọ àwọn ọmọkùnrin Sheikh lọ, Muhammadu Yasin, Sheikh Muhammad Tahamiyu, Sheikh Muhammad Murtada. Sheikh Muhammad Murtada yìí majizubu Ọlọ́run ni, gbogbo àwọn ẹni Ọlọ́run ti mẹ́ni tá ń pè ní majizub, wọ́n mọ̀ ọ́rọ́ èèyàn tá ń pè ní majizub. Sheikh Muhammad Munhamin, Sheikh Muhammad Siraj, Sheikh Muhammad Abdurrahman, Sheikh Muhammad Abdulkarim, Sheikh Muhammad Sahib al-Maqam, Sheikh Muhammad Sahib al-Judi, Sheikh Muhammad Munzir, Sheikh Muhammad Abdul Ahad, Sheikh Muhammad Mujtaba, Sheikh Muhammad Abubakar, Sheikh Muhammad Abdul Hadi. àwọn ọkùnrin la kà fún wa yìí. àwọn obìnrin, Sayyida Fatima, gẹ́gẹ́ bá ti mọ̀ pé Fatima náà là kọ́ bí Sheikh Ibrahim láyé nínú ọmọ ìyá wa Yafatu. àmọ́ Fatima mẹ́ta ni Sheikh Ibrahim sọ, Sayyida Amamatu mẹ́ta ni Sheikh Ibrahim sọ, ọmọ mẹ́ta ni Sheikh Ibrahim sọ ní Amamatu nínú àwọn ọmọbìnrin wọn. bẹ́ẹ̀ sì ni Maryam márùn ni Sheikh Ibrahim sọ nínú àwọn ọmọbìnrin wọn. Aisha méjì ni Sheikh Ibrahim sọ nínú àwọn ọmọbìnrin wọn. Nafisatu náà méjì, Afsatu méjì, Rukayatu mẹ́rin, Khadijatu méjì, bẹ́ẹ̀ ni Zainab náà méjì ni. Ummu Kulthum nínú àwọn ọmọbìnrin Sheikh Ibrahim ni. Ummul Khairi, ìyá tá pè ní Ummul Khairi yìí, òun àti Yafatu ìyá kan náà lọ́jọ́ bí wọn. bẹ́ẹ̀ sì ni ìyàwó Sheikh Abubakar Shota, bàbá wa tó gbajúgbajà ní Nàìjíríà, òun ni Sheikh Ibrahim fi ìyá wa Ummul Khairi fún. Ummu Hani, Habibat, Salamat, Ummu Salma,
awaaw Rabi'a Barakatu Lubabatu Aminatu Sofiyat Saudat àwọn ọmọbìnrin Sheikh Ibrahim náà kà fúnra wa yìí. Maulana Sheikh Ibrahim radiyallahu ta'ala anhu wọ́n ṣe oríṣiríṣi karama láyé. àwọn nínú karama tí wọ́n ṣe lára Nàìjíríà lásìkò ìjọba General Yakubu Gowon, Sheikh Ibrahim dá karama fún wa, wọ́n dá karama wò fún wa nípa ogun tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nígbà yẹn, ogun Biafra tá a mọ̀ sí ogun ojúkú. nínú gbogbo olórí tá a ti ní lórílẹ̀‐èdè Nàìjíríà, àtẹ̀mí àti ẹ̀ la mọ̀ pé Yakubu Gowon ó sọ̀kalẹ̀ dáadáa, kò sì gba orúkọ ọbú lẹ́yìn ìgbà tó kù lérí ààrẹ. kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? ìgbà tí ogun ojúkú ń dààmú Nàìjíríà, tí wàhálà ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, Yakubu Gowon ó ké gbàǹjarè. Sheikh Ibrahim kékeré bàbá ṣàánú. Maulana Sheikh Ibrahim wá ṣàdéhùn fún ìgbà tó bá di 1971 ogun ojúkú ó parí ní Nàìjíríà. gẹ́gẹ́ bá a ti mọ̀ Sheikh Ibrahim ní alásọ̀ọ́sẹ́, ó rí bẹ́ẹ̀ lóòótọ́. ó di 1971 ogun ojúkú sì kásẹ̀ nílẹ̀ ní Nàìjíríà. bàbá ní kọ́dé kú sọ ní bil ilmi wa tasrif in qultu kun yakun bila taswifi lakinnani ta'adtu wakilan ta'adduban faktarani khalilan faqultu la ilaha illallah muhammadun arsalahu illahu. àṣẹ Sheikh Ibrahim ṣe lórí Nàìjíríà. General Yakubu Gowon ó wá di 1972 ó gbéra ó lọ lè dúpẹ́ fún Sheikh Ibrahim. òun là ń wò lójú àwòrán yìí bí General Yakubu Gowon ṣe lọ sí Madinatu Kaolack ní orílẹ̀-èdè Senegal tó lọ dúpẹ́ fún Sheikh Ibrahim. ẹni tó wà lórí ìjọba Senegal ńgbà yẹn wọ́n ń pe orúkọ ẹnìyẹn ní Senghol. bàbá Sheikh Ibrahim radiyallahu anhu wọ́n wẹ́kọ̀mù General Yakubu Gowon nítorí pé kò sí bí yín ó ṣe mọ àti bí yín ó ti tó tí Sheikh Ibrahim ò ní sàpọ́nlé ń tàn. a sọ̀rọ̀ tẹ̀lé iná ní Sheikh Ibrahim. ṣé o ti wí pé mu'azziman li alihi jami'an la siyama khasatan muti'an. General Yakubu Gowon ni wọ́n kí káàbọ̀ ní orílẹ̀-èdè Senegal nígbà tó lọ lè dúpẹ́ fún Sheikh Ibrahim. òun ní sọ̀kalẹ̀ nínú bàálù yìí. Maulana Sheikh Ibrahim radiyallahu ta'ala anhu wọ́n sì tún sọ ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún General Yakubu Gowon. ṣùgbọ́n kí General Yakubu Gowon kó tó lọ lè kí Sheikh Ibrahim, kó tó lọ dúpẹ́ oore tí Sheikh ṣe lórí Nàìjíríà fún Sheikh Ibrahim nílùú Senegal, kì í níyàwó tẹ́lẹ̀, bẹ́ẹ̀ sì ni kò tí ì bímọ kan rí. ìgbà tó wá padà dé Nàìjíríà ó ẹsẹ̀ wá ṣèyàwó, ó wá bímọ. àkọ́bí ọmọ rẹ̀ Ibrahim lọ́sọ ọlá ìfẹ́ tó ní sí Maulana Sheikh Ibrahim. yóò mọ ìyàwó lẹ́nu pé General Yakubu Gowon kìí ṣe mùsùlùmí, ó sì sọ ọmọ rẹ̀ ní orúkọ mùsùlùmí. àṣẹ Ọlọ́run tó bá pàdé lẹ́nu lára Sheikh Ibrahim àti òdodo àti òtítọ́ àti wíbẹ̀ jẹ́bẹ̀ tó bá pàdé lára Sheikh Ibrahim, iná ló jí orí bẹ́ẹ̀. ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Sheikh Ibrahim ìyẹn radiyallahu ta'ala anhu. ẹ jẹ́ ká farabalẹ̀ ká tèmi àti ẹ kájọjà albarka látara gbígbọ́ síkiri àti madihu lẹ́nu Maulana Sheikh al-Islam sahibul faida Sheikh Alhaji Ibrahim Niass radiyallahu ta'ala anhu. محمد مفتاح الفتوحات سيدي وخاتم السلك الرسل ختما مقدما الله 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 يا الله. mbokk yi kon nag mu nekkoon mawludul nabil karim
di gàmmu mu amoon ca Medina Baye ca kër Cheikh al Islam ca El Hadji Ibrahima Abdoulaye Ibrahima Niass di xalifa ba nekk ca place su waajuru mu baax wa kon nag ci yooyu kàddu lañ leen tàggoo di leen gërëm di leen sant di leen ñaanal jàmm ju bare bari bàyyi leen ak Nasiru Niass. Allah 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 ya Allah. لقد طلع الهلال هلال طه لقد طلع الهلال هلال طه فيا بشرى وواها ثم واه الله 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 يا الله 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 يا الله أرحبه أهنئه وحتم أرحبه أهنئه وحتم على الشعراء كذا أحباب طه الله 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 يا الله 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 يا الله ربيع ربيع فيه مولد من تسامى ربيع فيه مولد من تسامى على الأكوان وهي به تباهى الله 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 يا الله 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 يا الله أمر على ديار ليلى أقبل ذا الجدار وذا الجدار وما حب الديار شغفنا قلبي ولكن حب ما سكن الديار سريت بروحي أقتفي جسم أحمد فتم لقاء باي لاني هناك تلاشى الروح بالجسم فانيا صفى لي وقتي فيه بعد تهالكي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله وما دام ذكر الله بالعبد للشكر عليها صلاة الله ما دام كنهها وما دام ذكر الله بالعبد للشكر لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله بذكر الإله تزداد الذنوب وتطمئن السائر والقلوب إذا ذكر الحبيب ونحن جمع ترى كل له حلوراه قال عين الرحمة الربانية قال عين الرحمة الربانية رأيت رسول الله عينا لعينه يطابقه في الكل بالعين والعين فليس زمان أو مكان يحوطه بنور يعم الكون من دون ما عينون لا إله إلا الله 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 جرى دمي عينيك يا تيم ما يمو أمن ذكري دار أو خفت عنك مريم فما شاقني دار ولا رسم منزل ولا شاقني ليلى وميلى ومريم فما شاقني داد وسلوى وفرتنا ولا شاقني هند وزينب فعلم ولكن شوقي ناويبي ومركزي وذاك الفدا كون خيوم فاخم طبيب نطاسي وسيد أيد تكي نكي أريي أمم شيخ إبراهيم أو واي نيغبا غاوزو كان جابوتي أو واي نيغبا غاوزو كان جاتيو أدوبي واي نيغبا برهامو ọ̀kan ṣoṣo Ọlọ́run làwọn kí ẹni orí dásà lẹ́sà láyé ń kí o ẹni orí dásà lẹ́sà láyé ń wárí fún bẹ́ẹ̀ bá kí bẹ́ẹ̀ ò kí Ọlọ́run kí Bàrámù ọ̀kan ṣoṣo yẹn sì adúpẹ́ bàbá lásìrí ọjọ́ sí táǹpẹ̀ ní wàlíyì bó ti wí láyà tó tún wí lẹ́yìn tí ò ní kún fáyẹ̀ kún bíi ti Bàrámù afa lókè afa nsàlẹ̀ tí mo wí ń jọ sí wọ́n máa ń bẹ ní káwọ́lá wọ́n ń ṣe kìndìmọ́ má ṣe mí lẹ́ni tí ò ṣe sáwí mọ́ o má ṣe mí lẹ́ni tí ò ṣe sáwí mọ́ ẹni tí ò ṣe sáwí mọ́ ti kọ́ta nábì ẹni kọ́ta nábì tí kọ́ ti yàn sí bẹ́yẹn kọ́ ti yàn sí yóò kan wàhálà má ṣe mí lẹ́ni tí ò ṣe sáwí mọ́. Àní kí Bàrámù tó dé láyé tí ń ṣe sáwí ṣùgbọ́n bí wọ́n ti ń ṣe sáwí tó wọn ò rí náà tí jà ọmọdé wa ń ṣe àgbà ń ṣe nígbà Bàrámù ìgbà tó dènà sáà lójú bá mọ́ ṣébẹ̀ ni ó pín ní ìsìpò ló yẹ ká dúpẹ́ fún ẹni pín ní ìsìpò ló yẹ ká dúpẹ́ fún ẹni pín ní ìsìpò ní sẹ́yìn Bàrámù gangan ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ó ní أنا قاسم المعروف في كل خدرة أنا عالم المرسوم في كل بلدة فلا أعرف إلا ببابي واقف وكل الذي تاتي جانب قبضته مولانا الشلاج إبراهيم
Sheikh Barahama o. La ilaha illallah Sheikh Barahama. ẹni ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn Wàsíù ò sí ìfọ̀bá mi adé orí ọ̀kìn tẹ̀ ń wò yẹn ìmọ̀ yìí sẹ́gbẹ́ gbogbo ẹ̀yẹ bàbá ìyẹn sì ti dára bá ò bá ń ka ó làdígé ńlá ajá ìjẹ́ tán nínú oúnjẹ ìhùn mi àmúṣẹ́mi gbogbo ayé bàbá tí mo ní tí mo fi ń fọ́n bò rẹpẹtẹ Sheikh Barahama. La ilaha illallah Sheikh Barahama. owó ló ní ló fi ń yangàn bíntín nínú tiwa ipò ló ní ló fi ń sakọ wàhálà ìkéré mi ní Barahama lọ́ba ọlọ́lá ló fi ń jáde borí gbogbo gáúsù wẹ́wẹ́wẹ́ ẹ̀pà alẹ́ máa wọlé onílé ti dé láńlọ́ọ̀dù fún gbogbo ẹni ọlọ́run kàmálẹ̀ ti dé Barahama la fi ń rìnà láyé ọ̀yàtọ̀ sáwọn Sheikh tí network kò sí fún mọ́ bàbá tí mo ní tí mo fi ń fọ́n bò rẹpẹtẹ Sheikh Barahama o. La ilaha illallah Sheikh Barahama. owó ló ní ló fi ń yangàn bíntín nínú tiwa gbogbo àwẹ̀rẹ̀ jújù tí wọ́n fi ń bò wá lójú ìtì ọ̀gẹ̀dẹ̀ jẹ́ máa dúkà kò tó ń wá ìyá dá sí Barahama tí mo mọ̀ òun ló kà kó fún wa aláàánú ní Bariamu bàbá wa ò ní bu ọrẹ oúnjẹ mi nígbàkúgbà tí mo bá ti ń ké sí ó sì ń fún mi lóòrèkóòrè gbogbo ohun tí mo bá fẹ́ bàbá tí mo ní tí mo fi ń gbádùn ní tèmi Sheikh Barahama. La ilaha illallah Sheikh Barahama. Ya Maulana 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 Sheikh Barahama Ya Maulana Gausu Zamani Ya Maulana Faridu Jamia Ya Maulana. Awati ni baba niyas niyaso niyas niyaso niyas Sheikh Barahama niyas Gausu Zamani na Faridu Asiri Nuru Zamani Gausu Zamani niyas Barahama kaula inyas alala ilaha illallah Rabbuna la ya Maulana Ya Maulana aywa ọ̀run wa Ya Maulana àtúní àtọ́lá o Ya Maulana Barahama la fi fún Ya Maulana òun ló lè ṣe léni Ya òun ni ó ṣe bó dọ̀la o Ya Maulana má padà lẹ́yìn wa Ya Maulana àwa tí ní bàbá niyas niyas o niyas niyas o niyas Sheikh Barahama niyas Gausu Zamani na Faridu Asiri Nuru Zamani Gausu Zamani niyas Barahama kaula inyas alala ilaha illallah Rabbuna la ya Barahama baba niyas Barahama Abudullah Barahama baba niyas Barahama Abudullah àwa ló ṣe yìí fún tán baba niyas o Barahama Abudullah mo pẹ́ lọ́pẹ́ rẹ̀ baba niyas o mo rọ́wọ́ ẹ nínú ayé mi baba niyas o ọgbà àgbà tó ń gba láyé lẹ́nìkan baba niyas o yé Barahama gbà mí o bàbá ń ká ò lágbà mí o Barahama gbà mí o Bàbá ń kọ́ ò lágbà mí o Barahama gbà mí o Bàbá ń kọ́ ò lágbà mí o Gausu Zamani gbà mí Abu Isiyaka gbà mí o kó gbà mí Ya Barahama ọgbàgbà tó ń gbà láyé lẹ́nìkan Ya Barahama Ya Barahama bàbá niyas o Barahama Abudullah Ya Barahama bàbá niyas o Maulana Barahama bàbá niyas o Faridul Jamia bàbá niyas o ogun táwa bá ń ṣe bàbá niyas o àwọn oníṣẹ́ ikú méjì bàbá niyas o Ya Barahama bàbá niyas.